gbogbo wa kú àkókò yìí mo kí wa káàárọ̀ mo kí wa káàsán mo kí wa kú rọ̀lẹ́ mo sì kí wa kú àṣálẹ́ níbikíbi tí ọwọ́jà ìkànnì ẹ̀yà Yorùbá TV tó bá ń fẹ́ dé o ojú tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ mà fi ń wò mí ojú yín ò mà ní fọ́ etí tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ fi ń gbọ́ mi kò mà ní don tẹ́ mà náwó lé lórí láṣẹ Èdùmàrè mo kí wa ní ìjẹ́ ọkùnrin o mo sì kí wa ní ìjẹ́ obìnrin bẹ́ẹ̀ mo kí wa lọ́mọdé mo kí wa lágbàlagbà mo kí wa toyún inú mo sì kí wa tàṣẹ́ ẹ̀dí lílọ bíbọ̀ wa rèé Ọlọ́run ò ní jó bí aráyé nú ogun àjáde àìwọlé kò ní jẹ́ tèmi àti yín ọjọ́ tóbi bá ti ń palẹ̀ báyìí èmi àti yín ò mà ní bá wọn sílẹ̀ ọjọ́ tóbi báyìí ti ń pọ̀ náà ní bá wọn rìn lọ́nà láṣẹ Èdùmàrè o mo kí wa káàbọ̀ sí ìkànnì ìdùnnú ìkànnì aláyọ̀ ìkànnì ìfọ̀kànbalẹ̀ ìkànnì tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ káàrọ̀ òjìrega ìkànnì tó ń ṣèwádìí tó ṣókùnkùn ìkànnì tó jẹ́ pé àwọn èèyàn rí ẹ̀kọ́ púpọ̀ tí wọ́n rí kọ́ nínú ìkànnì yìí ìkànnì ẹ̀yà Yorùbá TV náà ni àdúràgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi bẹ́ẹ̀ ṣe ń wò wá níkànnì yìí ẹ dákẹ́ máa bá wa ṣí àrẹ̀ lógúnlógún kẹ́ ẹ máa ṣí àrẹ̀ lọ́gbọ̀lọ́gbọ̀n nǹkan ò ní ṣe wá o àbùdí ni tọlọ́kun àbùdí ni tọlọ́sà gbogbo bí kíbi tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ti mú owó tẹ́ ti fi ra dátà tẹ́ fi ń wò wá lágbára Ọlọ́run ọba àgbà náà ní wọbẹ̀ láṣẹ Èdùmàrè àdúràgbà Olúwatóyìn Bàbágboyà ló kọ mi lẹ́ẹ̀kan sí kí ni tá a fẹ́ bára sọ ní ṣókí ó ní òtítọ́ ọnú a máa kóni yọ òtítọ́ ọnú rèé a máa gbéni lékè òtítọ́ ọnú rèé a máa gbé oore ńláńlá téèyàn oníròkà a máa gbé fún yàn téèyàn bá jẹ́ ẹ̀dá tó máa ń sọ òtítọ́ ọnú màá sọ ìtàn ráńpẹ́ kan fún wa kí n tó sọ̀rọ̀ lórí tí wọ́n ń pè lótítọ́ ọnú gangan nínú ìtàn àròkọ kan arákùnrin kan bẹ tó jẹ́ pé orúkọ rẹ̀ ń jẹ́ òtítọ́ ọnú ọmọ kékeré ni kò ju bí ọmọ 20 ọdún lọ ìyá rẹ̀ máa ránṣẹ́ lọ sí abòdì kejì pé bá ń mú owó ẹ̀kọ́ lọ bá ń fi ń ọ̀rẹ́ mi gba owó eléyìí bá ń fún ìyá tàmàdò gbowó eléyìí náà bá ń fún làkàṣègbè ìyá rẹ̀ máa ránṣẹ́ lọ sí ìlú kejì ọjọ́ kan wá rèé ìyá rẹ̀ tó ránṣẹ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ pé ọmọ mi bá ń lọ sí ìlú kejì bá ń fún ọ̀rẹ́ mi sọ pé owó ẹ̀kọ́ tí mo gbà léléyìí ibi tọ́mọ náà ti wọ mọ́tò Jágilégbò gẹ́gẹ́ gbogbo àwa tá a bá jẹ́ ọmọ atábísàgbò abúlé ọ̀pọ̀lọpọ̀ àlàámọ̀gì tí wọ́n ń pè ní Jágilégbò ọmọ yìí gogi Jágilégbò nígbà tí wọ́n dé àárín ọ̀nà àwọn àṣegbéwurí ń bẹ pẹ̀lú wọn tí wọ́n jọ wà nínú mọ́tò bẹ́ẹ̀ ló nà bọ́ sí wọn pé ó yá ẹ sọ̀kalẹ̀ ó yẹ dojúbolẹ̀ ẹ máa kó gbogbo owó àpò yìí ẹ máa kó jáde oníkálukú ẹni tí ń parọ́ pé ẹ̀yìn ló lọ́wọ́ nígbà tán padà ṣàkíyèsí pé irọ́ lélẹ̀ ń pa fáwọn o tán rí pé irọ́ ni o kò sóòótọ́ o wọ́n padànù nígbà tó wá dórí ọmọ yìí tí wọ́n béèrè lọ rẹ̀ pé ó yá kó wọ́wọ́ ẹ̀ wá ọmọ yìí ń sọ̀rọ̀ ó ní ẹ dákun ní ju iye báyìí lọ bàbá mi ìyá mi ló fi owó yìí ló fi rán mi iṣẹ́ ẹ dákun ẹ jọ wọ́n lè lọ́wọ́ lọ́wọ́ ẹ ó bá sọ iye owó tí ìyá rẹ̀ kó fún iye tó wà lọ́wọ́ mi lélẹ́yìí nígbà tí wọ́n yẹ owó yẹn wò lóòótọ́ wọ́n rí wípé owó tí ìyá rẹ̀ kó fún iye tó dákọ̀ náà ni ọmọ yìí nìkan ni wọ́n fi lẹ̀ àwọn tó sòótọ́ náà nu wọn fi wọ́n lẹ̀ òun ò pa wọn ṣùgbọ́n tó parọ́ tán dípò parọ́ wọ́n yìnbọn padànù ẹ̀rí wípé òtítọ́ ọnú olóko ọmọ yìí yọ tọ́ ẹ̀pọ́ náà wà nú àwọn tó parọ́ ni ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n pa ọmọ náà dànù sẹ́rí tá a bá ń sọ òtítọ́ gẹ́gẹ́ mo sọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ oore tá a nírò kàn yóò máa wọlé tọ̀ wá wá ìwọ tí wọ́n fi ṣe ọ̀gá iléeṣẹ́ tó ń jẹ́ pé wọ́n ní o máa ṣàmójútó tó wá rí àwọn ọmọọṣẹ́ ẹ má bínú jàre tó wá rí àwọn ọmọọṣẹ́ tó wá ń gbẹ́ wọn lẹ́sẹ̀ tó rẹ́ pé ohun tó yẹ kó jẹ́ bí ẹ̀tọ́ fún wọn ó wá mú ìwọ nìkan ò ń dá jẹ ó sòtítọ́ ọnú ni ìyẹn gbọ́dọ̀ máa sòtítọ́ ọnú torí pé má ṣe lògùn mọ́mọ́ bó o bá wò pé o jọ́gà iléeṣẹ́ àbí wọ́n fi ọ́ so lórí ibì kan àbí wọ́n fi ọ́ ṣe alámòjútó ibì kan tó wá òkè ẹkùn ò lè mọ̀ má ṣe lògùn mọ́mọ́ wọn ò padà mọ̀ ní ṣùgbọ́n tó o bá sòtítọ́ ọnú ìgbà tó ò nírò kàn ń lórí ò padà jáde fún ọ pẹ̀lú òtítọ́ ọnú ìwọ tán ni o máa báyàn ṣiṣẹ́ òtítọ́ ọnú bọ̀gá ọ̀gá tó ń ba iṣẹ́ òtítọ́ ba iṣẹ́ ìwọ tó ń tajà fi òtítọ́ fi bá wọn oníbàárà rẹ̀ ṣeré fi bá wọn ṣe o má parọ́ fún wọn má ṣèké pẹ̀lú wọn jẹ́ olótìtọ́ tó o bá sòtítọ́ wọ́n ní òtítọ́ rèé a máa gbéni lékè bá bá ń ṣàbòsí rẹ tí wọ́n bá ń sòtítọ́ wọ́n á padà lékè ni ẹ má jẹ́ a máa parọ́ ẹ jẹ́ ká jẹ́ ẹni tí ń sòtítọ́ ọnú tá a bá ń sòtítọ́ ọnú ìyìn tá a nírò kànga yóò máa wọlé tọ̀ wá wá ṣùgbọ́n tá a bá ti rí yàn gẹ́gẹ́ bí onírọ́ wọ́n ní imí títí létí àwo bójú bá kú ọ̀nbẹ kò lè kú ọ̀nbẹ àwọn tó parọ́ fún tá a bá ti lè rí pé onírọ́ ni lágbájá onírọ́ ni tàmọ̀dò onírọ́ mà ní tàlàkàṣègbè bó o bá sọ ẹgbẹ̀rún òótọ́ wọn ò lè gbà ọgbọ́n mọ́ ẹ jẹ́ á gbìyànjú láti máa sòtítọ́ òtítọ́ rèé ó ti kí ni ìmọ̀ ń kó ní ìlà o
ìsì máa ń jẹ́ kí oore téèyàn onírò kan kó wọlé tọ̀yàn wá lágbára Ọlọ́run oore tá à nírò kan Ọlọ́run jọ wọlé tèmi àti wá bẹ́ẹ̀ ṣé wò kàn ní Ẹ̀yà Yorùbá TV ẹ máa bá a share rẹ̀ ẹ máa láìkì ẹ máa kọ́mẹ́ǹtì àbúrò oníṣe yín o lágbára Ọlọ́run òtítọ́ rèé yóò gbé mi àti yín lékè o lágbára Ọlọ́run bá àdúrà gbolúwa Tóyìn Bàbágboyà lórúkọ mi ẹ ṣé pọ̀ tẹ́ ń wò kàn nìyí nǹkan ò ní ṣe yín o ẹ jẹ́ ká ní ọjọ́ rere ó dàbọ̀.